Aláròyé máa wí o. Ọwọ́ tẹ Káyọ̀dé níbi tó ti ń fọ́ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù lóru. Ọkùnrin ẹni 20 ọdún kan Káyọ̀dé Ajóbajú lọ́wọ́ ti tẹ̀ níbi tó ti ń fọ́ àwọn ṣọ́ọ̀bù kan lágbègbè Powerline nílùú Òdìgbò níjọba ìbílẹ̀ Òdìgbò nípínlẹ̀ Ondo. Aláròyé gbọ́ pé afurasí olè ọ̀hún lọ́wọ́ tẹ̀ ní nǹkan bíi aago 4 ìdájí ọjọ́ Ajé Monday ọjọ́ 9 oṣù kẹsàn-án ọdún yìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹrù bíi mílíìkì, ọtí ẹlẹ́rìndòdò, búrẹ́dì, mọ̀tínà, ìrẹsì àtàwọn ọjà míì èyí tó kó nínú àwọn ṣọ́ọ̀bù 5 tó fọ́ la gbọ́ pé wọ́n bá níkàáwọ́ ògbóǹtarìgì olè ọ̀hún. Níṣe ni wọ́n kó gbogbo àwọn ẹrù ẹlẹ́rù tó jí kó síwájú ẹ̀ kí gbogbo àwọn tó bá ń kọjá lè máa rí i. Àwọn tó mọ afurasí ọ̀hún dáadáa ní kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n máa ká ọmọkùnrin ẹni 20 ọdún náà mọ́ ẹnu olè jíjà. Wọ́n ní kò níṣẹ́ méjì tó ń ṣe jù kó fọ́ ilé onílé lọ. Káyọ̀dé ṣàlàyé pé pátì kan lòun mà ti ń bọ̀ nídàájí ọjọ́ yìí kí ọwọ́ tó tẹ òun níbi tí òun ti ń fọ́ ṣọ́ọ̀bù. Olúṣèyẹ Iyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.